Otasansan rédíò and TV. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Aṣíwájú Bola Ahmed Tinubu ó ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí àwọn ènìyàn ìlú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ lórí ìdúngbàmù tó wáyé ní agbègbè Bódìjà nílùú Ìbàdàn lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 16 oṣù kínní ọdún 2024 léyìí tí ọ̀pọ̀ ènìyàn gbẹ̀mí mì tí ọ̀pọ̀lọpọ̀ sì farapa pẹ̀lú dúkìá olówó iyebíye tó ṣòfò nínú ìṣẹ̀lẹ̀ náà. Nínú ọ̀rọ̀ ìbánikẹ́dùn tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó fi ránṣẹ́ sí àwọn ènìyàn ìlú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ tí olùbádámọ̀ràn àgbà sí ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ ìròyìn Ànjúrì Ìgílálè tó fi ránṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Abíọ́dún Ṣèyí Mákindé àti gbogbo ènìyàn ìpínlẹ̀ Ọ̀yọ́. Ààrẹ ní ìṣẹ̀lẹ̀ náà bani nínú jẹ́ bí àwọn èèyàn ṣe pàdánù ẹ̀mí wọn tí ọ̀pọ̀ dúkìá olówó iyebíye tó sì ṣòfò dànù nínú ìṣẹ̀lẹ̀ náà. Ààrẹ tẹ̀síwájú ó ní ohun ìdúngbàmù tó ṣẹlẹ̀ náà ó yani lẹ́nu bí okùnfà ìṣẹ̀lẹ̀ náà kò ṣe ṣe lórí àwọn ènìyàn kan tí wọ́n ń wakùsà lọ́nà kọ̀tọ́ nílùú Ìbàdàn. Ààrẹ tẹ̀síwájú ó ní ẹni yòówù tó bá lọ́wọ́ nínú bí ìṣẹ̀lẹ̀ láabi yìí ṣe wáyé ní iṣẹ́ ìwádìí tó lóòrìn máa fojú wọn hàn dé tí wọ́n ó sì jó lamba níwájú òfin.